wọ́n ní olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì ní gbogbo wọn. Ajé o ṣe tó jẹbi ní ìhò tèmi. Ẹ ṣe kan sáà. Ìwọ àtàwọn ọmọ ẹ kóra yín kúrò nílé o. Tí Gbadé bá fi ẹ́ ṣòfò ó ti fi dá. Ariwo tó ń lọ nínú hòtẹ́ẹ̀lì lóru, especially lóru. Wàá jọ ariwo tí èèyàn tó normal. Ó fẹ́ fi mí sílẹ̀, ó fẹ́ fi mí da Fọláṣadé. Nígbà tó wá àjọ enjoy ẹ̀ ní Fọláṣadé. That man, that man is irresponsible. Bàbá, ìtọ́sẹ̀lẹ̀ ń bí lánàá tẹ wá lọ́ọ̀jì, èmi ò rí bẹ́ẹ̀ rí o. Ọ̀gá wa lọ́ọ̀jì sí ni wọ́n check out rẹ̀ sí junction. Ó check out rẹ̀. Mẹ́ríkà ní tèmi mo rí kò tí ra ilé mi ṣe kò sáka. Ọlọ́pàá ẹ̀ ṣògùn owó. Adẹ̀wò pé nọ́ọ̀mà pé kíkà kò máa sọ rubbish talk. Alákọ̀ọ́kọ́ èèyàn kú síbẹ̀. Àfojú òpá. Oyè ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì. Ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta. Kí ló ṣẹlẹ̀? Wọ́n dẹ̀ ṣe ń kú báyìí. Lówó ọkọ̀ yín ya bùrá sí. Lówó yìí dé, lówó yìí pọ́ǹpù dé, ló ń pọ́ǹpù dé. Lórí tí ẹ̀fí ní ká máa aláwọ̀ wèrè kó máa wá gbé oúnjẹ kó máa jẹun kí wèrè máa wọ inú ìtọ́jú yìí wà. Kí ló lè fà á tó fi di pé ọ̀gá lè máa pọ́n wèrè lé? Tọ́gà bá ti pọ́n wèrè lé nǹkan wà ń bẹ́ o. Ẹ má ẹ̀fà kátó lọ́wọ́ rẹ̀ mọ́. Ẹ wo ọ̀gá mi kọ́ ni mo ṣe géètì fún wèrè o. Ó lè jẹ́ security yẹn. Olóògùn owó má débi mọ́ o. Má tiẹ̀ jẹ́ mọ̀ kọ́ má tiẹ̀ mọ̀ mí mọ́ ẹ rárá. Mo fẹ́ mọ bí o ṣe lówó, mo fẹ́ mọ ìsàlẹ̀ ọ̀rẹ́. Wọ́n bí kò sẹ́nibọ̀dì tó dẹ̀ trust ẹ mọ́ láyé mọ́. Everybody ará ọ̀rẹ́ gbogbo wọn ti kọ̀ ẹ̀wọ̀n trust ẹ. Mo ṣe lóru ní nǹkan bíi 1. Sẹ́ni bílẹ̀ kú ṣe ń ti gbòò látẹ́gùn fẹ́ ní nǹkan rébọ́ gbòò. Ṣé òótọ́ ni nǹkan tí Super sọ? Ẹ bá wà dáhùn lówó o.